kú dédé àsìkò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé à ń ṣe humanity tour àṣà àti ṣe volume 1 lénìí a ti káàkiri nínú àwọn sponsors wa àwa ń bẹ̀ wàwù iléeṣẹ́ wọn la wà báyìí tí gbogbo wa mọ̀ sí Mrs. Ọlá Àkàndé iléeṣẹ́ wọn ni wọ́n ń taṣọ wọ́n ń ṣe aṣọ ẹbí wọ́n ń ṣe aṣọ òkè ẹ bá wa kàn sí wọn tí ẹ bá fẹ́ rí wọn ẹ lè pe olóòtú ètò yìí olóòtú àṣà àti ṣe Yorùbá á fún yín ní fóònù nọ́mbà wọn láti darapọ̀ mọ́ wọn láti bá wọn dòwò pọ̀. aṣọ òkè lóríṣiríṣi ó wà níbí fún àwa tí a bá ní ìfẹ́ sí. aṣọ òkè wà lóríṣiríṣi tí a bá nífẹ̀ẹ́ sí wọ́n á bá wa rán wọ́n á bá wa gbé fún àwọn télọ̀ tó máa bá wa rán dáadáa ṣe ti rí oore ìró gown lélẹ̀ aṣọ òkè wọ́n tún stone ẹ̀ ṣe àdúpẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà àti ṣe Yorùbá èmi olólùfẹ́ yín Afọláṣadé aya Àjàyí ni mò ń kí yín wípé ẹ kú kalẹ̀ à ń padà bọ̀ ibi tá a bá tún lọ àtúnjẹ́ kẹ́ ẹ máa mọ̀ ẹ ṣe àdúpẹ́. jẹ́bi ọ́ dákun dá mi lóhùn bàbá gbọ́lá lánú mi wá bàbá gbọ́lá lánú mi wá tí máa tara rẹ̀ dìde olólórẹ́ mi wá o tí máa tara rẹ̀ jẹ́ nìyẹn ẹrù táyọ̀ mọ́.